Episteli ti Pọ́ọ̀lù Àpọ́stélì ti àwọn ará Kólósè orí 4 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 títí fún ìkejìdínlógún. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Ẹ̀mẹ́ ọ̀gá ẹ̀rí dájú ọ̀fọ̀ bẹ́ẹ̀ ń fúnrun rè bójúmú rí ọmọ ọmọdọ̀rùn ẹ̀ ẹ̀ máa níran ọ̀fọ̀ ẹ̀mẹ́ alára pàápàá ẹ̀ní ọ̀gá kan lè vana jùlẹ̀ ọ̀run ẹ̀ rodo girigiri nínú àdúrà gbígbà ẹ̀ dẹ̀ máa ṣọ́ra nù ẹ̀ pẹ̀lú dùpẹ́ júdédé náà lọ ẹ̀ máa fàdúrà ràn án nẹ̀nọ̀wọ́ kí Ọlọ́run Olódùmarè ó lè rú lẹ́kùn ọ̀rọ̀ rẹ̀ ni a lè máa wí ọ̀wọ́n ọ̀run jìnlẹ̀ ti Kristi Jésù Olódùmarè tó dárun mọ̀ṣẹ́ wa nínú ìdè pẹ̀lú tẹ́lẹ̀ lè máa ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bùn ti yẹ kí máa fún ṣàfihàn nínú wàásù rẹ̀ mi ẹ máa rìn nínú ọgbọ́n tí ọmọ rẹ̀ vanode gbẹ́dẹ̀ máa ṣe ó ra padà ògbà ẹ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ má tẹrun mẹ́jalẹ̀ kó máa dàpọ̀ mọ́ orí ọ̀fẹ́ nígbà gbogbo tẹ́mẹ̀ lé mọ̀ bẹ́ẹ̀ ṣe máa dá olúkúlùkù ènìyàn nòhùn dédé bí irun dẹ́ ṣe rí mí náà yìí ti kíkú má jẹ́ kẹ́ mọ̀ arákùnrin olùfẹ́ àti olóòótọ́ ìránṣẹ́ àti ẹlẹgbẹ́ mi nínú Ọlọ́run Olódùmarè ọ́nìrìn mo ti rán sí mẹ́ ṣùdà ọ̀fọ̀ kẹ́hìn lé mọ̀ bàbá ti bà àti ọ̀fọ̀ kò lè tù ọkọ̀run ẹ nínú tó ń tí ó ní símú arákùnrin olóòótọ́ àti olùfẹ́ ọ́nìrìn èso ọkànnú mẹ́ ọmọ rẹ̀ má sọ dédé rúnra ń gbèsè náà rò ó bẹ́ẹ̀ rẹ́ àrìsítákù ẹlẹgbẹ́rẹ́ mi nínú túbú òun náà ń kí mẹ́ àti máàkù ọmọ arábìnrin Bánábà nípasẹ̀ ọ́nìrìn rẹ̀ ti gba àṣẹ náà dóun bá dẹ̀wà sọ́dọ̀ rẹ̀ ẹ̀rí ọ̀fọ̀ mẹ́gbà àti Jésù ọ́nìrì àpèlè rẹ̀ ń jẹ́ jọ́stù ọ́nìrì ń ṣe ọkàn nú àwọn ẹgbẹ́ onílà dédé wọn nìyàn ẹ̀ nǹkan ṣoṣo rí olúbọ̀ ṣiṣẹ́ mi rí ìjọba Ọlọ́run Olódùmarè dédé mọ́ pátárè ti já sí ìtùnú mi Epafra ọ́nìrì sí ọkàn nú mẹ́ ránṣẹ́ Kristi òun náà ń kí mẹ́ òun fi wàyà ọjà òfin gbàdúrà látùgbàdégbàrún ẹ fọkẹ́mẹ́kẹ́ lè rodo ní pípé àti ní kíkún nínú dédé òfẹ́ Ọlọ́run Olódùmarè ìdáná mo jẹ́rìí rẹ ọ̀fọ̀ onẹ́ tara rẹ ibùsùn ìdédé rún ẹ àti rí dédé ọmọ rẹ wà ní Laodicea àti rí dédé ọmọ rẹ wà ní Orapoli Lúùkù Olúṣègùn Olùfẹ́ àti Dẹ́mà àwọn náà wọ́n ń kí mẹ́ ẹ̀rí ọ̀fọ̀ yẹn bá mi kí ọmọ ara rẹ wà ní Laodicea àti Nímfà àti Ujọ rẹ wà ní ulé rẹ náà dérà àbádẹ́ kàwé náà rìn rẹ tán ẹ̀rí ọ̀fọ̀ mẹ́ fún ṣọwọ́ sí Ujọ rẹ wà ní Laodicea wọ́n lè kà náà ní ara wọn náà ẹ̀dẹ̀ torí ọ̀fọ̀ mẹ́ ká uvèrè ti Laodicea nẹ́wà ẹ̀ kà pẹ̀lú ẹ̀ bá mi wí rí akíkú ọ̀fọ̀ ó kíyèsí iṣẹ́ ìrànṣẹ́ ló ń ti gbà nínú Ọlọ́run Olódùmarè ó dẹ́rì ìdájú ọ̀fọ̀ òun ṣe ní kíkún òkíní èmi Pọ́ọ̀lù Àpọ́stélì rèm kímẹ́ ẹ̀rí ọ̀fọ̀ mẹ́mìíràn tí ò dèrè mi kí oore ọ̀fẹ́ ó wà pẹ̀lú rẹ àmín kí Ọlọ́run Olódùmarè ó bùsí gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.